àgbà kì í ṣòro bí ewé. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ mà kú kàlẹ̀. Etí ayọ̀ yín tẹ́ fi ń gbọ́ mi lọ́lọ́kan ọ̀jọ̀kan, etí náà ò ní di. Ẹ ní gbà pé ìbànújẹ́ o. Ọ̀tá ò ní bu yẹ̀pẹ̀ sínú eré ògo yín o. Èmi náà mà tún ni. Lúkúmọ́ọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Èyí mo wá mú wáyé kéèsì túmọ̀ àlá o. Àkòtò ọgbọ́n leléyìí o. Ohun tí mo fẹ́ mẹ́nu bà fún wa yìí. Àǹtí ilé wa kẹ́kọ̀ọ́. Ìyá ilé wa kẹ́kọ̀ọ́. Ẹ̀yin omidan ẹ wá kẹ́kọ̀ọ́. Ẹ̀yin arẹwà ẹ wá kẹ́kọ̀ọ́. Ṣíṣí iléèwé àkòtò ọgbọ́n rẹ̀. Bọ̀dé àfàyọ̀ ọ̀rajà ẹ̀yin náà wá kẹ́kọ̀ọ́ ńbẹ̀ o. Nínú ayé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀. O ò lè ṣàdédé mọrú nǹkan yìí tí ó bá jẹ́ pé o bá súnmọ́ àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà tó lóye lórí. Ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń wá tó wọnú ara ẹ̀dá ẹlòmíì látàrí kọ̀mọ̀ kó ń fọwọ́ ara òun fa ogun kò sì rẹ́ni sọ fún. Ẹlòmíì sì mọ̀ pé òun fọwọ́ ara òun fa ogun ṣùgbọ́n bógun bá délé tán òun nìkan kọ́ ní ọ̀dà agbọ́mọ́. Àwọn ogun kan wá mẹ́ tó jẹ́ pé bó o ṣe rìn tó kò síbi tó ṣáájò dé kò sí wòlíì tó ọmọ kò sálàáfáà tó ọmọ kò sí babaláwo tó ọmọ. Kódà ń bẹ ọtí ẹ̀tọ́ ẹ̀tún ṣe é lé ọtún sáwọn mẹ́rìndínlógún. Àmọ́ àwọn kankan ń bẹ tó jẹ́ pé nínú ìrìn àjò tí a bá fara lù ú ó ṣòro kéèyàn tó bọ́ ń bẹ̀ o. Ọ̀kan náà ni mo fẹ́ kà fún ọ yìí o. Ẹ̀yin sísí mi, ẹ̀yin bọ̀dá akọ̀wé, wáyìn kí ni wọ́n ń wírí? Eléyìí èsè wáyìn kí ni wọ́n ń wírí? Ọ̀rọ̀ ọgbọ́n ni. Ìtọ̀ ọ̀dà kóbìnrin ó máa tọ̀ sí ojú ọ̀nà tí gbogbo èèyàn ń tọ̀ kọjá. Kódà kí ọkùnrin náà máa tọ̀ sójú ọ̀nà tí gbogbo èèyàn ń tọ̀ kọjá nítorí kíni. Àwọn ẹlẹ́ṣẹ̀ ẹbú ẹ̀dá ènìyàn ni wọ́n pọ̀ jù láyé ju ẹlẹ́ṣẹ̀ rere lọ. Tí wọ́n bá tẹ̀ ẹ́ mọ́lẹ̀ kò sí ohun tí ó lè ṣẹlẹ̀ nínú ayé èèyàn. Ó dé ní. Kódà kéèyàn máa tọ̀ sínú odò tí bá ń sàn. Tó bá ń tọ̀ sínú odò tí ń sàn, àwọn àlìjọ̀nnú a máa wà nínú odò. Tó lọ sàsìkò ìgbà táwọn àlìjọ̀nnú wà ń bẹ̀. Bí ara tiwa ti rí bẹ́ẹ̀ kọ́ lára àlìjọ̀nnú rí. Ṣàdédé lójijì bí spiriti àwọn àlìjọ̀nnú yìí bá wọ ara obìnrin ni àbára ọkùnrin ni ẹni tí ètí ìbímọ rí láyé rẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n máa ṣe inú ara.
òṣìṣẹ́ ọsibítù tí wọ́n gbé dé wọn ní sáká lára rẹ̀ dá kó sí nǹkan kan tó ṣe òun ló sì mọ̀ para nìhun ó lè torí ọ̀rọ̀ báyìí kọ́ má rí ọmọ gbẹ́jọ́ láyé ó lè bẹ́wàá rẹ̀ jẹ́ tí ó jogún àìsàn tí ò nídìí lójijì wọ́n wádìí irú àìsàn bẹ́ẹ̀ wọn ò ní rí kò sí ohun táwọn àlùjọ̀nnú kì í ṣe fún yẹn ọlọ́run má jẹ́ alúgbàdì wọn láyé. tí èèyàn bá rí ihò tó déédéé tó lọ torí ibi ẹ̀gbin làwọn àlùjọ̀nnú máa wà a kì í tọ̀ síbẹ̀ àìtọ̀ sínú ihò ìjọkùnrin ni ìjọbìnrin ni ìjẹsísí ni ìjágbàlagbà ni ihò tó bá rí a kì í tọ̀ bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ òkìtì ọ̀gán àìtọ̀ sínú rẹ̀ àlùjọ̀nnú a máa gbénú òkìtì ọ̀gán àìkàn tọ̀ sásásásásá síbi tó bá wù wá oríta mẹ́ta àìkàn ṣàdédé máa tọ̀ síbẹ̀ yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ òru ni o àárọ̀ ni o ọ̀sán ni àárọ̀ ráyè bá sẹ́gbẹ̀ẹ́ kan ó sì wo ibi tó fẹ́ tọ̀ sí. kódà lọ́dọ̀ àwọn àgbàlagbà tá a bá bọ̀ tọ̀ síbi tó jẹ́ ojúgbà ara àádọ́gbọ́n fẹsẹ̀ wá yẹ̀pẹ̀ bò. ìtọ̀ ó ní agbára torí pé ara wa nínú omi ara wa àtẹ̀jẹ̀ wa ló ti jáde. ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí obìnrin ní kojú láyé òde òní owó níní kì í ṣe pírọ́blẹ́mù rẹ̀ ṣùgbọ́n ohun tí ń gbé káàkiri níṣòro inú ara rẹ̀ kì í ṣe kékeré. ẹlòmíràn mọ̀ ní níbi ọba rí ọkàn tọ̀ síbẹ̀ ni kọ̀ọ̀kọ̀ fẹ́ wọ́rì ibì kankan yọ tọ̀ síbẹ̀ ni wọ́n bá fún pé irú nǹkan bá yọ dání ẹ̀yin ọ̀làjú ni ẹ̀yin kójú àpò gbalẹ́sàgbójú ẹ̀yin tẹ́ ẹ̀ lájú àwọn táwa kàwé ìwé rẹ̀ tọ́ka náà ni àwọn àlùjọ̀nnú ó fi kọlù ni wọ́n sì fi ba ìmọ̀ye nǹkan jẹ́ nú ara rẹ̀. ẹ jẹ́ ká máa fura o gbogbo nǹkan náà kọ́ lọ́wọ́ ayé o ẹ fà àwọn oṣó lọ́rùn lẹ́ ẹ fà àwọn àjẹ́ lọ́rùn lẹ́ o àfọwọ́fà ẹ̀dá òun lọ́pọ̀ jù ẹlòmíì ọ̀rẹ́ ni sọ fún òun la wí yìí ẹlòmíì wọ́n sọ fún ó ní nàláì. fẹ́ ayé àtijọ́ kò sí fóònù ayé òde òní ayé fóònù sáárà ọmọ ayé fóònù làwọn àwọn ẹ̀sà ayé no fóònù ìkìlọ̀ sì ṣàgbà ògùn ọ̀rọ̀ tágbàlagbà bá sọ fún ni àìpẹ́nu àgbà ń rùn ìṣẹ̀dá àwọn òní takò wá o ìṣẹ̀dá àwọn òní takò wá o ara òní ni wá o ara nínú gúgúrú ní fìta o ara òní ni wá o bára bá ní ọ̀gẹ̀dẹ̀ ọmọ aráyé wọn á mú panu ara ọ̀dẹ̀ wá fún ara ọ̀dẹ̀ wá fọmọ gbogbo yóò jẹ wẹlẹmù yóò máa yí sì fáwa ni kò ní nira mọ́ wa o lágbára Ọlọ́run ó gbọ́ yín fẹ́ wà nínú àjò bẹ́ẹ̀ tí ń fọ̀ tó kawó bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa fọ̀sì kawó níbẹ̀ ni ẹlẹ́ni kawó àkàsápò tí yín ni wọ́n máa jẹ́ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ náà làwa náà ta wà nínú tòsí bíi gbogbo wa láàrín Ọlọ́run níbẹ̀ nìkan sẹ́rú ẹnìkan ìkìlọ̀ sàgbàgbọ́n o ire kàbìtì orúkọ mi lẹ́ẹ̀kan Dùkùmánù ọmọ Àyándárẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 08032983298 ẹ darapọ̀ mọ́ wa ní WhatsApp group má fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi o sì má fi WhatsApp kọ́ pè mí mo fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi níbi mẹ́sẹ̀gì rẹ sí lọ́wọ́ bá o tọ́ bá pè mí dàrẹ́tì látòrí fóònù wa rí pọ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group oríṣiríṣi àǹfààní ní mẹ́mẹ́ tí wọn náà máa kọ́gbọ́n àwọn oríṣiríṣi àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n pọ̀ mẹ́ ire kàbìtì.